mo wá fẹ́ kẹ́ mọ̀ wípé Governor Seyi Makinde executive governor Ọ̀yọ́ state wọ́n ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn terrorists láti kógun ja Ọ̀yọ́ state and the rest of kóòtù àjíire ilẹ̀ Yorùbá tó kù nítorí wọ́n ń fẹ́ ba ìjọba bàbá Tinubu jẹ́ wọ́n bá Tinubu jà wọ́n hate Ìgbòho èyí ló mú Governor Seyi Makinde pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn Miyetti Allah cattle breeder àwọn Fúlàní herdsmen tí Nigeria government tí wọ́n ti declare wọn as a terrorist group tí wọ́n wà lára àwọn tó ń finance terrorism nínú Nigeria president wọn Bádéjọ ó wà pẹ̀lú EFCC lọ́wọ́lọ́wọ́ tó ń roast ẹ̀ lọ́wọ́ lórí pé wọ́n finance terrorism nínú Nigeria ṣùgbọ́n ó sáàdì gan ni wípé àwọn tí Governor Seyi Makinde tó pàdé àpòpọ̀ wọn nísìn láti wá pa ìran Yorùbá run nítorí àǹfààní rẹ̀ kí ọ̀rọ̀ mi kó lè yé dáadáa àwọn lẹ́tà tí Seyi Makinde tó rí àtìlé lórí tó fi ṣe fídíò press release yẹn tó fi condemn ọmọ Yorùbá fún terrorist northern terrorist òun ni mo fẹ́ kà fún yín ó yẹ ìfarabalẹ̀ kẹgbọ́n mi. Miyetti Allah Cattle Breeders Association of Nigeria Macban Oyo State His Excellency Engineer Oluseyi Abiodun Makinde FNSE Executive Governor Oyo State Governor's Office Secretariat Agodi Ibadan. Your Excellency sir, petition and complaint against threat of illegal quit notice and request for intervention to preserve peace in Igbo Kingdom and the state at large. I humbly greet Your Excellency and pray that Almighty Allah continues to grant you wisdom, strength and success as you pilot the affairs of our dear Oyo State. I wish to respectively bring to Your Excellency's attention a development threatening the long-standing peaceful coexistence between Fulani settlers and our host community in Igbo Kingdom. Point àkọ́kọ́ tí mo kọ́kọ́ fẹ́ fi hàn yín bí àwọn Fulani terrorists yìí nínú lẹ́tà paragraph tí mo kà fún yín wọ́n rìfásì sí ara wọn as Fulani settler. Màdìmú point 1 àwọn fúnra lára wọn júwe ara wọn pé arìnrìn àjò ni wọ́n kì í ṣe ara wa wọ́n kì í ṣe ojúlówó ọmọ Yorùbá arìnrìn àjò ni wọ́n bí wọ́n ṣe kọ nínú lẹ́tà yìí wọ́n dẹ̀ jẹ́ kó yé wa wípé our host community in Igbo Kingdom tó jẹ́ sí wípé Igbo town ó ṣe kí ni ó gba àlejò wọn Igbo gbà wọ́n lálejò Igbo town ó gbà wọ́n lálejò arìnrìn àjò ni wọ́n ò claim wípé ọmọ ilẹ̀ Igbo ni wọ́n Igbo town wọn kì í ṣe ọmọ Ọ̀yọ́ tó já sí wípé wọ́n mọ tí wọ́n ṣe ẹjẹ́ àtẹ̀síwájú. Meeting at the Palace of Kabiyesi Igbo Saturday 28th June 2026 at the invitation of the Palace of Kabiyesi of Igbo Kingdom. I and other Fulani stakeholders attended a peace meeting at the palace. Despite my ill health, I honored the invitation because of my commitment to peace. He continue. However, we will not accept threats. Ibi ni mo fẹ́ kó farabalẹ̀ kí fídíò tí Seyi Makinde ṣe lánàá kó lè yé àwọn nǹkan tí Miyetti Allah Macban àwọn terrorists tí wọ́n demand lẹ́tà tó kọ sí ọ̀dọ̀ Seyi Makinde tí Seyi Makinde tó fi ṣe fídíò yẹn nǹkan tó sọ rèé wá farabalẹ̀ kó gbọ́. Wọ́n ní however, we will not accept threats or an illegal quit notice from any individual, no matter how highly placed, when the chief security officer of the local government and the DPO of the local government are alive and actively handling security matters. Such actions can only destabilize the peace we have enjoyed over the years. In a view of the above, I most respectfully appeal to Your Excellency to A. Use your good office to call Mr. Sunday Igbo to order and advise him to allow the constitutionally established security agency to handle criminal matters. B. Direct all stakeholders to maintain peace and refrain from taking the law into their own hands to prevent breakdown of law and order. C. Grant us audience on behalf of Fulani stakeholders and chiefs in Igbo Kingdom to meet with you and reaffirm our support for your administration. Your Excellency, sir, we have witnessed the infrastructural development and people-oriented policies of your government
and we pledge our loyalty and cooperation. Your Excellency, Fulani settler in Oyo State are peace-loving and contribute economically to the state. Any individual, Fulani or otherwise, found culpable of crime should be dealt with according to the laws of the Federal Republic of Nigeria. Yes. Ó pọ̀ jù báyìí lọ, ṣùgbọ́n ìwọ̀nba tó ṣe pàtàkì tí máa mú jáde ńbẹ̀ nìyẹn. Wọ́n wá continue bí wọ́n ní we thank you in advance for your prompt intervention. A stitch in time, they say, says 9. May God bless you and Oyo State. Yours faithfully, Alhaji Ibrahim Abubakar Jiji, Chairman. Wọ́n dẹ̀ wá sọ wípé wọ́n copy letter yìí sí His Royal Majesty Olúbàdàn of Ìbàdàn, His Royal Majesty Aláàfin of Ọ̀yọ́, His Royal Highness Alápàtà of Ìgbòho, the Commissioner of Police Oyo State Command, the Director DSS Oyo State, the Commandant NSCDC Oyo State, the Executive Chairman Ìgbòho, other relevant security bodies Oyo State. Náà jẹ́ kó yé wa pé wọ́n ti copy ẹ̀ fún. Bọ̀ kí tó máa wá tẹ̀síwájú nínú ọ̀rọ̀ yẹn, jọ nítorí Ọlọ́run tẹ̀lé mi ó wá wo fídíò. Wọ́n tó bá fẹ́ gbèlú wa mọ́ bọ̀ ń gbòòrò ká mọ́lé ẹ̀ ká mọ́nà rẹ̀. Anybody tá bá ti bánu forest criminal ni. Ọba Sẹ́ríkì Fúlàní bá fẹ́ bí ìgbésẹ̀ pé tí wọ́n bá táwọn kidnapper bá báyìí ní bá mú yàn wọ́n ló máa ń bá wọn gbọ́n. Tí wọ́n bá ti kí nìkan wọ́n ló máa ń bá wọn gbé lóbi àtọ̀ náà lè gbà wọ́n jẹ́ kúrò nígbà láàrin ìjọ mẹ́jọ. Ọ̀gbẹ́ni ọ̀sẹ̀ ìjẹ́ kó jíjọ́ lórí tó ń bọ̀ yẹ. Ó lẹ̀ fún gbogbo tó ń tẹ̀lé àwọn anìkanì tó tẹ̀lé pẹ̀lú tẹ́lẹ̀ ìjẹ́ ìtàlẹ̀ síbẹ̀ lọ. Ó tó jọ́kẹ́ ìjẹ̀rẹ̀ ló tó sí pẹ̀lú ẹ̀dá kọ̀mọ̀dé. Wọ́n tó lẹ́nu lọ pé òtọ́ bojú. Lókè ìṣẹ́ mọ̀ ayé ìgbẹ̀lẹ̀ ìgbẹ̀lẹ̀. Ṣáàbí ilé ìwọ́n máa tọ́jú ní ìwádìí lórí ìgbẹ̀lẹ̀ àwọn ìgbẹ̀lẹ̀. Mo dúpẹ́ lọ́dọ̀ náà pé Thank you, sir. Ẹ ká máa lọ́ta ẹ̀jẹ̀ bàbá àti olóyè sọ̀rọ̀ èdè kan. Bàbá àtọmọdé sọ̀rọ̀. Bàbá àtọmọdé sọ̀rọ̀. There is no nationality in this country that Fulani have not visited them with terror. There is no nationality in this country. So if this terrorism continues, it is our fault, not the fault of the terrorists. Because that is their own business. That is what they are. That is their own definition. To kill, to steal and destroy and take over the land. So if all Nigerians will not unite and fight this common enemy, Fulanis have become terrorists. Killer Fulanis are the terrorists. And we must understand something. I read the press release issued by the Sultan of Sokoto. Hello. Ṣé fídíò yẹn yé yín dáadáa? Ṣé Sunday Adéyẹmọ Ìgbòho ṣe ṣì rántí ìgbà tán lọ sí palace yẹn? Tí wọ́n tú bí ejò, tán tú bí ejò báyìí. Àwọn Ìgbòho, àwọn ìlú Ìgbòho, àwọn ará ìlú Ìgbòho, àwọn ẹbí fámìlì wọn ni wọ́n pe ṣí Sunday Ìgbòho pé wọ́n jí àwọn méjì lọ, ìkan aláboyún àti èèyàn tó lọ pay ransom. Wọ́n dẹ̀ pa wọ́n. Èyí ló provoke ṣí Sunday Adéyẹmọ Ìgbòho. Jọ̀ọ́ tó bá jẹ́ ìwọ tó jójúlówó ọmọ kan tó kì í ṣe ọmọ àlè. Tí ó ṣe pé wọ́n fi nǹkan míì bá ìyá ẹ̀ sùn níbi kan tó wá dump ẹ̀ sí ilẹ̀ Yorùbá. Tó bá jẹ́ ojúlówó ọmọ kan tó wà ní position ṣe Sunday Adéyẹmọ Ìgbòho, ṣé nǹkan tí Ìgbòho ṣe yẹn tó jẹ́ pé ní ìlú ẹ̀ gangan ní ibi tó forí ẹ̀ sọ irú nǹkan bẹ́ẹ̀ yẹn ń ṣẹlẹ̀, ó ń lọ sí every other state, ó lọ protect wọn bẹ̀, ó wá ṣẹlẹ̀ ní igi imú ẹ̀ gangan, wọ́n wá díẹ̀, wọ́n fẹ́ mọ capacity ẹ̀, wọ́n fẹ́ mọ bó ṣe máa react, wọ́n mọ̀ ṣe ní ìlú Ìgbòho nínú territory níbi tó forí Ìgbòho sọlẹ̀ sí ní Ìgbòho town. Wọ́n wá jí àwọn èèyàn gbé, aláboyún wọ́n tún pa lẹ́yìn ìgbà tó gba ransom. Wọ́n wá fi lọ Ìgbòho wá lọ, kì í ṣe pé ó dọ́wọ́ wú, ó lọ sí palace kábíyèsí, DSS wà ńbẹ̀, ọlọ́pàá wà ńbẹ̀, olórí àwọn Fúlàní ní Ìgbòho ńbẹ̀, ó wà ńbẹ̀. Lẹ́yìn ìgbà tó ṣe yẹn ni wọ́n ṣẹ̀ wá ṣe meeting tí wọ́n fi ránṣẹ́ nísìn lọ sí
ọ̀dọ̀ Ṣèyí Mákindé ó ní mo kà fún yín lẹ́ẹ̀kan yẹn. Ṣé ti rí wípé gbogbo nǹkan tí wọ́n sọ sí inú lẹ́tà tí wọ́n kọ òun lẹ rí tí Ṣèyí Mákindé executive governor Ọ̀yọ́ state òun lẹ rí tó ṣe kí ni tó sọ tó ṣe analysis ẹ̀ sí inú fídíò tẹ́ wò lánàá. Ìwọ tó bá ti wo fídíò yẹn sáré lọ wò ó dẹ̀ wà lórí Facebook náà lórí Ìyédárapọ̀ web page. Ṣé ti rí géèmù yẹn bó ṣe ń lọ now mo wá fẹ́ kẹ́ mọ̀ àwọn nǹkan tó yẹ kẹ́ mọ̀ sìn. Governor Ṣèyí Mákindé tenure 8 years as executive governor Ọ̀yọ́ state ó máa parí ní next year May. Ó dẹ̀ fẹ́ become president. Àwọn terrorists financier àti olórí àwọn terrorism tó ń finance terrorism ní Nigeria, the northern part leaders and elders, àwọn ni wọ́n invite Ṣèyí Mákindé tí wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Ṣèyí Mákindé. Ẹ̀yin ọmọ Ọ̀yọ́ eré lẹ máa pè é láti sìn títí wọ May tí Ṣèyí Mákindé máa fi lọ. Ẹ pẹ̀lẹ́ ti yín o torí wọ́n jí ṣí ọ̀gbẹ́ àwọn nọ́dẹ́nà, the northern caliphate, the northern cabal. Wọ́n sọ wípé kàkà kílẹ̀kùn ilẹ̀ àṣà pé Tinubu kò ní ṣe second time, kò ń ṣe ilé ayé ìṣẹ́ wọn nígbà. Ó ṣẹ̀ṣẹ̀ máa gbọ́. Wọ́n dẹ̀ mọ̀ wípé north kan ló kàn, any candidate from the north ó máa lulẹ̀ pín ní, kò ń ṣe àwọn ló kàn bí ẹ jẹ́ ká yá ọ̀rọ̀ bàbá Tinubu lò. Wọ́n need another southerner láti fi counter Tinubu. Má ṣì mí gbọ́ o, mi ò sọ wípé ìjọba bàbá Tinubu ó wà okay 1000% o. Mi ò ní kó dìbò fún mi, ìdẹ̀ ní kó má dìbò fún wọn, tó bá wọn ẹni kó ṣe. Ṣùgbọ́n mò ń advice ẹ má dọmọnù pẹ̀lú omi ìwẹ̀, ẹ má rárá fi balẹ̀. Kí ni nǹkan tí Tinubu ṣe fún àwọn northern leaders and elders? The cabal, the northern caliphate tí wọ́n ní ńlá Tinubu ò gbọ́dọ̀ ṣe second term. Bá mi kọ́ tó bá mọ̀ síbi comment section. Kí ló ṣe? Kí ló ṣe àṣà ní nǹkan tó ṣe? Ẹ bèrè lọ́wọ́ northern náà. So far so good from my own little finest. Àwọn nǹkan tí àwọn northern cabal sọ wípé Tinubu ò gbọ́dọ̀ ṣe second term. Ó ní wípé gbogbo ibi tí wọ́n ti ń kó owó tó fi mú Nàìjíríà tó ń kó owó tó ń pín láàrin ara wọn, gbogbo bẹ̀ ni Tinubu ó ti block. Subsidy tí gbogbo èèyàn ń pariwo, àwọn the same set of people yìí ni wọ́n ń kó owó yẹn ò jáde. Ìkẹta, wọ́n believe pé Muslim ticket ó máa favour wọn láti islamize Nigeria, kan declare nínú ìjọba bàbá Tinubu pé wọ́n ti islamize Nigeria. Nigeria has become an Islamic country officially. Gbogbo kìíní yẹn wọ́n rí kò ṣẹlẹ̀. Ibi tó ogun ti dé bá wọn nìyẹn. Ẹ̀rù wá ń bà wọ́n dẹ̀ ń gbọ́ fìrìfìrì pé bàbá Tinubu fẹ́ restructure Nigeria, regional government la fẹ́ padà sí. Northern ò sì fẹ́ anything tó bá máa move Nigeria forward, àbí tó máa jẹ́ kí Southerner ká stand on our feet. Torí àwa gangan là ń pa owó. Gbogbo owó tí wọ́n fi tú Nigeria ṣe ọ̀dọ̀ wa ló ti ń wá. Ṣùgbọ́n tó bá ti di monetary sharing aspect of it, the northern part of Nigeria, àwọn ni wọ́n mú the biggest sharing of the monetary aspect nínú Nigeria, because they use population wọn ojú títí wa lọ. Ṣé you understand? Now wọ́n need the southerner láti fi counter Tinubu. Obi gbogbo wọn, Peter Obi gbogbo àwọn northern leaders and elders náà ti bọ́ síta wípé kàkà kílẹ̀kùn ilẹ̀ àṣà àwọn ò lè dìbò fún Obi, so they need a Yoruba man to counter Tinubu. And Mákindé torí over ambitious ẹ̀ ó ti wá ṣe meeting pẹ̀lú wọn. Kàn lè dédé rí Gumi kó wá sí Ìbàdàn láì ní ìfọwọ́sowọ́pọ̀ Mákindé. Lè rí northern ní ìjọba Buhari kó máa bọ̀ kó máa sọ wípé wọ́n fẹ́ wá pa àwọn èèyàn ní gógó imú ẹ̀ ní state ẹ̀ kí executive governor kó má mọ̀ ní ìgbà tí wọ́n lọ bọ́ọ̀sì ilé Ìgbòho. Mo wá fẹ́ kí gbogbo yín kẹ́ bá wa jọ béèrè lọ́wọ́ Ṣèyí Mákindé, kí ni Ìgbòho rà lọ́wọ́ Ṣèyí Mákindé? Ṣé ó ní phobia fún àwọn ọmọ líle ni? Ẹ rí bí bó ṣe bá ayé Ọ̀sìnlárí jẹ́, ẹ rí bó ti ṣe bá ayé Súrì náà jẹ́, ẹ rí bó ṣe ń ṣe Oríyọmí lọ́wọ́lọ́wọ́, ẹ rí bó ti ń gbógun ti Ìgbòho. Ó fẹ́ kí kò tiẹ̀ fẹ́ rí Ìgbòho láyé, kò fẹ́ rí láyé, kò tiẹ̀ fẹ́ gbúrú ẹ̀ rárá. Ṣé àlàyé yẹn ti yé ẹ kó wá gbọ́ paríparí ẹ̀? Ṣé o rí gbogbo àwọn terrorist leaders tó wà ní Ìgbòho and the rest of Yorùbá land tó ń pè ní Makba, Fúlàní herdsmen, wọ́n ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Ṣèyí Mákindé. Ó ní iye tí wọ́n fún Ṣèyí Mákindé.
Northern Caliphate headed by Sultan of Sokoto àti Gumi àti gbogbo àwọn tó kù wọ́n ti promise Seyi Makinde ní next year as a president pé òun náà máa gbé kalẹ̀ òun náà dẹ̀ máa dìbò fún òun ló máa wọlé. ọmọ Yorùbá ogun bọ̀ wọ́n ti gbìyànjú níbi ẹ̀sìn wọ́n rí wípé wọ́n lulẹ̀ pí another way rèé tí wọ́n fẹ́ fi dá ogun sílẹ̀ wọ́n fẹ́ kojú ọmọ Yorùbá sí Yorùbá nísìn wọ́n fẹ́ kí Yorùbá kan kojú ogun síra wọn ẹ̀yin ọmọ Yorùbá ṣe ti rí géèmù bó ṣe ń lọ. ṣó o gbọ́ lẹ́nu bàbá wọn Olúbàdàn of our time wípé kí ni wọ́n ní Sẹ́ríkì àwọn Fúlàní ní Ọ̀yọ́ state òun ló ń bá wọn gba owó ransom tó ń bá wọn kíìpù ẹ̀ tí o bá ní rán ní Ogun state ṣe bó gbọ́ Sẹ́ríkì wọn lógùn state nígbà tí wọ́n trace owó tó san ní ransom ìgbà tó máa trace owó yẹn wọ́n trace ẹ̀dọ́dọ̀ Sẹ́ríkì wọn lógùn state wọ́n padà rí ṣaka tí wọ́n fi gbówó lọ wọ́n rí nínú lẹ́yìn kùlé ilé wọn ọ̀rọ̀ di wò mí wò ẹ́ Sẹ́ríkì wá sọ òun ò mọ̀ pé wọ́n sì ń jalè òun ò mọ̀ pé wọ́n sì ń jíyàn gbé lọ́mọ tẹ̀jọ́ ń sùn tẹ̀jọ́ ń jí tó mọ̀ tó bá jáde tó mọ̀ ibi tó ń lọ tó bá dé tó mọ̀ ibi tó ti ń bọ̀. mo fẹ́ kó mọ bó ṣe ń lọ ni ká ẹ lè mọ̀ wípé Seyi Makinde ó ti ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn wo pẹ̀lú terrorist láti kógun ja gbogbo ẹ̀yìn Ọ̀yọ́ state ẹ̀rí báyẹn gé orí Mr. Oyedokun àti gbogbo àwọn tó wà ń bẹ̀ nǹkan tí Seyi Makinde fẹ́ kó ṣẹlẹ̀ nìyẹn. Seyi Makinde sọ wípé Ìgbòho gbúdọ̀ protect yín òun ò gbúdọ̀ rí private security kankan fọ́rọ̀ mi kó tún lè yẹ tún tẹ̀lé mi wá wo fídíò yìí. Away from politics now, Governor of Oyo State, Seyi Makinde, has signed into law Executive Order Number 001 of 2026 on the regulation, registration, and coordination of associations, groups, and organizations offering security and allied services in the state. The move is aimed at strengthening the state security architecture and regulating activities of vigilante and community-based security groups across the state. Governor Makinde says the executive order became necessary in view of the growing security challenges confronting communities and the increasing number of groups engaging in security-related activities without proper coordination. According to him, while security remains a collective responsibility between government and citizens, the activities of such groups must operate within a lawful and accountable framework capable of preserving peace, order, and public safety. At a time when insecurity has become more sophisticated, coordination, accountability, and proper regulation have become necessary. This executive order is therefore designed to ensure that all groups involved in security-related activities operate within a clear legal and operational framework that supports peace, order, and the rule of law. Let me also use this opportunity to once again talk about the painful incident involving the abduction of students and teachers in Orire local government area. We understand the anxiety and emotional burden that this has placed on families, communities, and the people of Oyo State. I want to assure everyone that we are working round the clock with our security agencies and all relevant stakeholders to do everything possible to ensure that the victims are brought home safely and alive. ọmọ Ọ̀yọ́ sọ̀rọ̀ yìí yé yín gbogbo ọmọ kóòtù ajíire ilẹ̀ Yorùbá ṣé fídíò yẹn yé yín fídíò yẹn ṣẹlẹ̀ ní bóyá bí a month ago ní ìgbà tí wọ́n jẹ́ àwọn tọ́kọ lórí Ògbómọ̀ṣọ́ tí wọ́n dẹ̀ ti release wọn títí dìsìn tán jí wọn gbé tí gbogbo wa pariwo wípé iṣẹ́ ti kọjá èmi ni Àmọ̀tẹ́kùn àbí ìjọba nìkan a ní àwọn other private security àwọn vigilante oríṣiríṣi àti private security aláwọ̀ kan ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú yín láti lè protect Ọ̀yọ́ state and the rest of Yorùbá land. Ìgbà yẹn ló bọ́ síta tó ṣe fídíò yẹn ṣé o tún rí kí ló wí bẹ́ẹ̀ ó lóun ti sign kankan new law sí inú constitution yín ní Ọ̀yọ́ state as executive governor tó ń jẹ́ ó pè ní ṣé 101 ló pè ó ní nísìnyí wọ́n ti fi àyè gba gbogbo any private security tó bá wà registered àti vigilante láti ṣiṣẹ́ papọ̀ kí Ọ̀yọ́ state kí ètò ààbò tó péye kó lè múná dóko ń bẹ̀. Ẹ jọ̀ọ́ láti ìgbà yẹn ẹ jẹ́ ká jọ béèrè lọ́wọ́ Seyi Makinde
private security wo òun ni Ṣèyí Mákindé ti gbà láti ṣiṣẹ́ papọ̀. Ṣebí ara àwọn tó lóun ti sign sínú law ipá àwọn ti fàyè gba private security, ara wọn ni Sunday Adéyẹmọ Ìgbòho wà tí Mákindé tó ń kanta lọ́wọ́lọ́wọ́ tó fi support àwọn terrorists, tí leader àwọn ìyẹn Miyetti Allah president Bádéjọ ó wà nínú custody àwọn EFCC lọ́wọ́lọ́wọ́. Nigeria government ti declare wọn as a terrorist because wọ́n wà lára àwọn tí ó jẹ́ orúkọ wọn jáde láti US wípé wọ́n finance terrorism nínú Nigeria. Àwọn tí Ṣèyí Mákindé tó ń gbógun ti àwọn ojúlówó ọmọkọ Ọ̀yọ́ state tó fi support lélẹ̀. Ṣé ti rí game bó ṣe ń lọ? Another one, Ṣèyí Mákindé ṣe mọ̀ pé ó ń bá Tinubu jà gan ni, àìjà burúkú náà jọ ń jà. Lẹ́nu ọjọ́ mẹ́ta ìwárí tí wọ́n gbé jáde online, Peter Obi ó lọ kí Ṣèyí Mákindé. Àìmọye ọ̀rọ̀ òun ni Ṣèyí Mákindé tó sọ nípa Tinubu fún Peter Obi. Ṣé ọ̀rọ̀ dáadáa ló sọ fún ni àbí ìdàkejì? Mákindé mọ̀ wípé rival President Bola Ahmed Tinubu ó ní Peter Obi. Mo fẹ́ kẹ́ máa mọ̀ wípé ọ̀tá pọ̀ láàrin àwọn ọmọ Yorùbá tí àbádé wà very careful. Ṣé rí ogun tó ń bọ̀ yìí tá rò wípé Northern ló ń bọ̀ wá kógun jà wá ẹ̀. Àwa ara wa la máa kọjú ìjà síra wa torí ó dẹ̀ pé nǹkan tí Northern fẹ́ ṣe nìyí. Wọ́n ti gbìyànjú níbi ọ̀rọ̀ ẹ̀sìn, wọ́n lulẹ̀ ọ̀nà bòmíì náà fẹ́ gbà jáde sí. Ọ̀nà tó ń gbà jáde sí ṣe ti rí pọ́mọ Yorùbá náà ló àgẹ́sì Yorùbá báyìí. La ojú ẹ kó jẹ́ kó àlàyé mi kó yé ẹ. Nígbà tí àwọn Northern candidate tán rí wípé gbogbo ọ̀nà tí wọ́n gbà láti fi ba ìjọba Tinubu jẹ́ àti Tinubu láti gbé kó bẹ̀rù kó padà wá sábà wọn kó máa ṣe kó rúùlù Nàìjíríà lórí protocol wọn kó forí sábẹ́ wọn. Wọ́n rí pé kò gbà. Wọ́n rí pé ó ń ṣagídí ó ṣàṣì dúró pa síbẹ̀ pé màá ṣèjọba yẹn bó ṣe wù mí ni. Ok? Mo tún sọ mi ò sọ pé ìjọba wọn sweet àbí kò sweet. Wọ́n wá rí wípé gbogbo kinní yẹn ò work. Kí ló lè lò? Wọ́n wá rí pé ọmọ iná náà máa ń rọ́ síná. Ṣẹ́dẹ̀ mọ̀ wípé ẹni ọmọ Yorùbá tó bá fẹ́ rán sẹ́wọ̀n, Yorùbá ló máa jẹ́ justice tó máa jẹ́ adájọ́. Ẹni tí tó bá fẹ́ ṣe fún ọmọ Yorùbá tó fẹ́ hàn wá léèmọ̀, Yorùbá náà máa ń lò. Èyí náà fi mú Mákindé torí ó rí desperation ẹ̀. Mákindé wá fi àyè gba terrorist ní Ọ̀yọ́ state torí pé ó ń gbógun ti ìjọba Tinubu kí wọ́n lè sọ wípé Tinubu ò wà competent o when it comes to security. Ẹ jọ̀ọ́ ìgbà tí Buhari wà ń bẹ̀ kí ló rí ṣe? Ṣé wọn ò jí àwọn èèyàn gbé ní Ọ̀yọ́ state? Ìgbà tí Buhari wà ń bẹ̀ ṣé wọn ò jí àwọn èèyàn gbé ní Ọ̀yọ́ state? Ìgbà tí Jonathan wà ń bẹ̀ ṣé wọn kó àwọn ọmọ Chibok girls? But for him láti lè sọ wípé ká lè rí orí pé Tinubu ò wà competent kò gbúdọ̀ ṣe second term, òun wà available, ìwọ náà wá jókòó kó wẹnu lẹ̀ kó wẹnu kan. Mi ò sọ wípé Tinubu ìjọba wọn wà okay àbí bàbá ó good 1000%, ṣùgbọ́n tó bá sọ wípé Tinubu kọ́ ni the next person, ṣé Mákindé wà ní the next thing? Tí ó bá sọ wípé Tinubu ò ní ṣe second term, ṣé Mákindé òun ni ó máa wá replace Tinubu? Mákindé àti olórí àwọn terrorists Miyetti Allah ní Ọ̀yọ́ state bí wọ́n ṣe rí lélẹ̀. As a matter of fact, àìmọye àwọn Fúlàní tí wọ́n ń jí àwọn èèyàn gbé tí wọ́n gbé nínú igbó. Tí Ìgbòho sọ wípé tó o bá jẹ́ Fúlàní ṣé ọ̀ràn ni kó gbé nínú igbó ni? Tó dẹ̀ mọ̀ pé o ní ìwà ìbàjẹ́ lọ́wọ́. Kí ló dé tó lè bá àwọn aráàlú gbé? Torí àwọn atajé Yorùbá àárín ìlú là ń gbé. Oko a máa lọ ṣiṣẹ́ oko ń bẹ̀ á padà wá sílé ni. Kí ló dé tó jẹ́ inú igbó lẹ lọ ń gbé? Ẹ máa bọ̀ láàrin ìlú kájọ ríra wa kájọ mọ́ra wa. Ṣé nǹkan tí Ìgbòho sọ yẹn ṣó ti pọ̀ jù? Ó wá ní tí ọba lè gbé lálàáfíà kó má jí àwọn èèyàn gbé kí wọ́n má pa àwọn èèyàn mọ́ kó fi ìlú wọn sílẹ̀. Ẹjọ́ kí ló ti bàdí ńbẹ̀ tí Mákindé bọ́ síta tó ní individual kan ò ní right láti sọ fáwọn èèyàn kan pé kó fi ìlú sílẹ̀. Ṣèbó rínú lẹ́tà tí àwọn terrorist Miyetti Allah tí wọ́n kọ sí Mákindé wípé àwọn ò ní gbà kí Ṣèyí Mákindé kó wọ́n ní Ìgbòho kó kọ̀ọ̀lẹ̀ tó wọ́n dà. Ṣé ti rí ọmọ àlè? Tá bá sọ wípé ìyàtọ̀ wà láàrin ọmọ ọkọ àtọmọ àlè nínú ìwà àtiṣe ló máa fi mọ̀. Nínú ìwà àtiṣe Mákindé sìn ṣé orí ìwà ọmọ àlè lára ẹ̀ àbí ọmọ ọkọ bá mi kọ síbi comment section kó lè mọ̀ wípé ikú Mákindé fẹ́ fi kú payé ní Ọ̀yọ́ state. Mákindé ni ẹni náà ẹni ègbé gọ́fúnà àdánù tó fẹ́ kó ogun àwọn Northern torí gbogbo ọ̀nà ni Northern ti wà. Wọ́n ti gbìyànjú láti kógun ja ìran Yorùbá gbogbo ẹ̀ lọ́lọ́run dẹ̀ ń bàjẹ́. Wọ́n wá wò ipò ọ̀nà wo náà lè gbà ẹ jẹ́ ká rán ọmọ iná síná.
Mákindé ti gbàbọ̀dé terrorist wọ Ọ̀yọ́ state and the rest of kóòtù ajíire ilẹ̀ Yorùbá gbogbo ẹ̀yin ọba aládé àti gbogbo ẹ̀yin gómìnà tó kù ṣé ẹ̀ ń gbọ́ wa gbogbo ọmọ kóòtù ajíire nílé lóko lẹ́yìn odi gbogbo ibikíbi tó bá wà tó bá ti rí fídíò yìí mo fẹ́ kó mọ̀ pé gọ́fúnà Ṣèyí Mákindé ó ń ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Miyetti Allah terrorist. Gọ́ọ̀mẹ̀ntì Nàìjíríà ti declare wọn terrorist. Àwọn ni wọ́n kọ lẹ́tà wípé kí Mákindé kó máa gbógun ti Ìgbòho. Wípé kí Mákindé kó sọ fún Ìgbòho àwọn ò fẹ́ rí kó protect anybody nídìí whole of Ọ̀yọ́ state. Àwọn ò fẹ́ kó yí àwọn ìrù ẹkùn. Àwọn ò fẹ́ gbọ́ ìrù ẹkùn. Àwọn ò fẹ́ kí ìrù ẹkùn ní uniform. Wọn ò fẹ́ gbọ́ anything. So far so good. Ọ̀rọ̀ tó sọ tó lòun ti sáyẹn sínú lọ. Ó tún padà kó jẹ wípé kò sí àyè fún any private security. Lẹ́yìn ìyẹn kí tó tún bọ́ sí next video. Mákindé àti Ganiyu Ige Adams bọ́n ṣe rí lélẹ̀ mo sọ fún ẹ lánàá nínú fídíò gbogbo nǹkan tí Mákindé ń ṣe àti àwọn terrorist Miyetti Allah Ganiyu Ige Adams wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ni wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ Ganiyu Ige Adams ó ti mo sọ fún yín pé kò ló yà sẹ́yìn ọmọ Yorùbá àwọn terrorist northerner ló ń bá ṣe bẹ́ẹ̀ ni bóyá wọ́n dẹ̀ ti gbowó burúkú ṣàmọ́ pé tí Gani bá ti rówó kò tí nǹkan tó kàn mọ́ kò káyé kò kọ́ mi inú ìyá bó ṣe wà yẹn Ìgè Àdùbí ni kò rí anybody ìyá tó bí gan kò ríro. Gani Adams gbogbo ọmọ Yorùbá tó bá ti become president pátápátá anytime at any day òun ni Gani máa ń kógun jà any other tí Northern bá become president ó lè rí kí Gani kó wúkọ́ tí àwọn south or any other ní south tó bá become president ó lè rí Gani kó wúkọ́ ṣùgbọ́n tó bá ti jọmọ Yorùbá Gani must gbógun tí wọ́n tọ́rọ̀ mi ò bá wá yí ẹ tún tẹ̀lé mi wá wo fídíò yìí. ẹyẹ èèyàn mi ẹjọ náà ọ̀rọ̀ yìí kì í ṣe ọ̀rọ̀ eré mọ́ o tẹ́ bá wò ẹ wo àwọn OPC ẹ rí i pé ìjọba tó bá ti jẹ́ ìjọba Yorùbá náà máa ń bàjá kí ló dé ẹ wọ Ọbásanjọ́ torí Yorùbá ni ẹ bàjá ìjọba Goodluck dé bóyá favour ẹ bàjá Yorùbá ló tún wà ń bẹ yìí o Ìgbòho kọ́ lẹ̀ ń bàjá Tinubu lẹ̀ ń bàjá torí mo rò Tinubu ni ẹ jẹ́ kí n wá sọ nǹkan kan fún yín Ìbà Gani Adams bóyá kí ìran Yorùbá gbogbo wọn kàn bẹ̀ yín ẹ̀ṣẹ̀ tí Yorùbá bá ṣẹ̀ yín kàn bẹ̀ yín kàn rọ̀ yín kàn tù yín ọ̀rọ̀ yìí ò ń ṣojú lásán dàbí pé I don't know because. ìyẹn yẹ yín nǹkan kan ní ẹ̀yin èèyàn mi ẹ farabalẹ̀ kẹ́ gbálàyé mi ṣe rí gbogbo àwọn ọmọ OPC tó ń jáde èmi ń ṣiṣẹ́ mò ń ṣe findings